bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá.
ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ̀ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2 ìyàwó Alhaji part 2. tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wù wá ojú tẹ́ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. ṣeun gidi gan ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni ẹ ṣé o. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ̀ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2 ìyàwó Alhaji part 2. tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wù wá ojú tẹ́ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. ṣeun gidi gan ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni ẹ ṣé o. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ̀ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2 ìyàwó Alhaji part 2. tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wù wá ojú tẹ́ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. ṣeun gidi gan ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni ẹ ṣé o. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ̀ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2 ìyàwó Alhaji part 2. tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wù wá ojú tẹ́ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. ṣeun gidi gan ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni ẹ ṣé o. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ̀ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2 ìyàwó Alhaji part 2. tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wù wá ojú tẹ́ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. ṣeun gidi gan ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni ẹ ṣé o. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ̀ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2 ìyàwó Alhaji part 2. tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wù wá
ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI. Gbogbo yín la kí o, tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ́nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí
ìyàwó ALHAJI gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá kejì fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá kejì fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá kejì fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá kejì fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá kejì fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá. Ojú tẹ́ máa fi ń wò ojú náà kò máa ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tẹ̀ kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2, ìyàwó ALHAJI part 2.
Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. Gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2, ìyàwó Alhaji part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. Gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2, ìyàwó Alhaji part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. Gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2, ìyàwó Alhaji part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. Gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2, ìyàwó Alhaji part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó Alhaji. Gbogbo yín la kí o, tá sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2, ìyàwó Alhaji part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó Alhaji. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ
ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2 ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wò ojú náà kò máa ní fọ́ èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2 ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wò ojú náà kò máa ní fọ́ èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2 ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wò ojú náà kò máa ní fọ́ èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2 ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wò ojú náà kò máa ní fọ́ èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó ALHAJI part 2 ìyàwó ALHAJI part 2. Tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá keje fíìmù ìyàwó ALHAJI. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wò ojú náà kò máa ní fọ́ èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri àgbáláyé o pátápátá tí ẹ máa ń bá wa wo sinimá wa títí tó fi kan rí ìyàwó ALHAJI gbogbo yín la kí o tá a sì dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ẹ
ẹ má gbàgbé ẹ tí kọ́kọ́ bá wa ṣe fídíò yìí kí ẹ tẹ like button kí ẹ wá kọ sínú comment section pé ìyàwó Alhaji part 2 ìyàwó Alhaji part 2. tẹ́ bá ti ṣe báyìí ni yóò jẹ́ kí ó tètè yá wa lára láti tètè mọ̀ pé lóòótọ́ àti lódodo èrò pọ̀nlẹ̀ gidi gan tí wọ́n fẹ́ wo apá kejì fíìmù ìyàwó Alhaji. Ẹ ṣeun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Ojú tẹ máa fi ń wọ ojú náà kò máa ní fọ́, èyí tẹ fi ń gbọ́ ọ́nà etí náà kò máa ní di láṣẹ Èdùmàrè. Ṣeun gidi gan. Ẹ tẹ subscribe button yìí ọ̀fẹ́ ni. Ẹ ṣé o.